káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Ó ga yín tí o bá wù yìí, congratulations lọ́tún lósì, congratulations níwájú lẹ́yìn ní gbogbo ọ̀nà, a kú oríire lọ́tún lósì. Mo kí yín o, ẹ̀yin fáǹsì ò bá wù yìí, ẹ ṣeun o, ẹ ṣeun, adúpẹ́ pẹ́ òkun, adúpẹ́ àwọn èèyàn wa tí wọ́n kó ní Kwara State. Ariwo èmi àti yín ò lọ lásán, Yorùbá Wuyì. Ariwo tí mò ń pa, ẹ fàwọn èèyàn wálẹ̀, ẹ káwọn èèyàn wálẹ̀. Abudulramonu Abudulrasaki, gómìnà Kwara State ti fún mi ní birthday gift. Gómìnà Kwara State ó ti fún mi ní birthday gift o. Àwọn 176 tí wọ́n kó ní wọ́rọ̀, wọ́n ti padà kó wọn dálẹ̀. Fídíò wọn wà nígbà tí wọ́n kó wọn dé. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀, a dúpẹ́ o. Ẹ bá wa dúpẹ́ o, bá wa dúpẹ́ àwọn tí ṣoríire. Ẹ bá wa yọ̀ àwọn tí ṣoríire. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀, wọ́n ti kó wọn dé sílùú Ìlọrin. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀, wọ́n ti kó wọn dé sílùú Ìlọrin. Ẹ bá wa dúpẹ́ àwọn tí ṣoríire. Yorùbá Wuyì fans, mi mọ̀ bí fẹ́ put sí ẹ̀, mi mọ̀ bí fẹ́ appreciate yín tó. Yorùbá Wuyì fans, mi mọ̀ bí mo ṣe fẹ́ ẹ yá mi ní English. Please borrow me one English. Tó máa ní pé èèyàn appreciate èèyàn, lẹ́yìn appreciate òyìnbó wo mo tún lè fún. Ẹ yá mi ní English. Yorùbá Wuyì fans, mo appreciate yín. Ẹ ṣé ẹ kú pé kí n sọ̀rọ̀ kẹ́ wá follow mi bẹ́ẹ̀, kí n ṣe fídíò kẹ́ share ẹ̀, kẹ́ máa kọ kọ́mẹ́ǹtì. Ní gbogbo last week tí mo mú sọ́wọ́ pé irọ́ ànígbà Tinubu, ẹ bá wa wá nǹkan ṣe sí release àwọn èèyàn wa tí wọ́n gbé ní wọ́rọ̀. Àwọn àgbọ̀nà àkínṣe ẹran wọn kó fi wá lọ́rùn sílẹ̀. Bí mo ṣe ń pariwo, mo wá dúpẹ́ pé òkun lọ́wọ́ yìí fáǹsì Yorùbá Wuyì. Tó bá yẹ ń pariwo lẹ́yìn náà lẹ́ ń gbá nídìí. Ọmọdé bẹ̀ lọ́wọ́ kan, gbogbo ẹni tó gbẹ̀yìn tẹ́jọ́ ọmọ Kwara State, èèyàn ọmọ gómìnà tẹ́jọ́ ìmí, ẹjọ́ ń pariwo pípé ilẹ̀ gómìnà ò gbọdọ̀ bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́lẹ̀ láìkì mi náà, àtúndúpẹ́ lọ́wọ́ yín. Èmi ò rán yín o, wọ́n ti gé tì mí lọ, mi ìbọ́ anything. Wọn ò lè máa jí àwọn èèyàn mi gbé kí wọ́n á gbẹnu dákẹ́ kí n ṣúnú pọ̀. Bí kinní kan kò sí nǹkan tó jọ. Lórí ètò Yorùbá Wuyì náà la wà. Ẹ ti miss mi mọ̀ pé miss mi. Èmi náà miss mi Ọlọ́run. Ó dẹ̀ ti máa ṣe ṣó lójoojúmọ́ báyìí bá gbà mí. Bẹ́jẹ́ miss mi, ògùn gbọ́ èmi náà mo miss yín. Mo miss yín gidi gan ni. Ẹ tó bá miss mi, ẹ jẹ́ kí n rọwọ́ yín lókè. If you miss me, let me see your comment in the comment section. Yorùbá Wuyì lórúkọ mi. Ayé là gbé àbẹ̀yìn láwọn èèyàn mọ̀ mí sí. I am doing good o. I am doing good. Happy birthday. Happy birthday to me. Ẹ ṣé mo dúpẹ́. Thank you for your calling. Thank you for the text message. Thank you for the gift. Tó láwọn èèyàn fún mi ní gift o. So ẹ ṣé mo dúpẹ́ lọ́tún lọ́sì. Àwọn ìyá yẹn wàhálà yín pọ̀. Ẹ̀yin grandma, owó táwọn brothers mi sisters mi fún yín kẹ́ fi jẹun. Ẹ tún fún Yorùbá Wuyì. Èmi oníṣòwò ọkọ o, ṣùgbọ́n mo mọ̀ pé máa jẹun mọ́ pẹ́ láṣẹ Elédùmarè. Ẹ ṣé mo dúpẹ́. You miss me, èyà rẹ láwọn. We all miss you. Èmi náà miss yín. Mo miss yín gan ní Ọlọ́run. Kábíyèsí ọ̀ni mo fẹ́ mú dání o. Ògún gbọ́ lè ní. Tí mi bá fàájá fún Ọ̀ni, kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì àti Sunday Igboho lè ní. Ẹni mo kì í ṣe Yorùbá Wuyì mọ́. Kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tí mi bá ti fàájá fún yín lè ní. Ẹni mo kì í ṣe Yorùbá Wuyì mọ́.
mo fẹ́ fàájà fún kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí o ẹ jọ nígbà tí kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tí wọ́n mú àwọn ìró ẹkùn àwọn jagunjagun tí wọ́n ní wọ́n fún wọn ní Iliọ́sì ẹ bá mi kà ó Iliọ́sì lọ́hùn Iliọ́sì wọ́n ní wọ́n fún 100 million gbogbo yẹn ò fi ẹ̀dùn mí o ṣèpẹ́ mi ò jagun tẹ́bí bá nídìí instrument máa nídìí bóyá tripod tó máa fi ń gbé fóònù sí tàbí kọ̀ǹpútà mi dẹ̀ wà òkè tripod mi náà wà òkè mo ìṣẹ̀dá new one pàápàá ni. ọwọ́ ní ibi tó ti wá ju èmi lẹ́lẹ́yìí o kábíyèsí wọ́n sọ wípé àwọn irú ẹkùn àwọn máa kó wọn wọlé ẹ bá mi gbé mi bí ìsìta kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì Yorùbá wuyì lórúkọ mi ẹ bá mi gbé mi bí ìsìta fún wọn. wọ́n ní àwọn akọ́ olóòsọ́tẹ̀lẹ́ ẹmọ Ìgbòho ṣà àtàwọn ìwé ẹkùn tí wọ́n jẹ́ jagunjagun kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì wọ́n làwọn akọ́ wọn wọnú ilé wọ́n ní kí ní àwọn bàbá àwọn tó mì yoroyoro wọ́n làwọn máa kó fún wọn wọ́n ní táwọn lè fún wọn ní gbangba wọ́n làwọn máa fún wọn wọ́n ní táwọn tó wọ́n lè fún wọn ní gbangba àwọn á tún wá mú ọ lọ sí kọ́nà nínú kọ̀rọ̀ nínú àrùmù wọ́n làwọn á tún kó lé wọn lọ́wọ́ wọ́n wá pé gbogbo àwọn alágbára àlú mo ti ju fídíò yẹn fún fídíò ẹ̀ mo ti ju sórí YouTube Yorùbá Wuyì láàárọ̀ ìgbà tí mo lè play díẹ̀ fún yín nínú ẹ̀ wọ́n láwọn wá kí gbogbo alágbára alẹ́ Yorùbá pátápátá kì í pé àwọn sórí íńtánẹ́ẹ̀tì mo lè gba wájú wọlé kí n gbẹ̀yìn jáde mo lè gba kíní kan Ọọ̀ni ní kò ń ṣe bẹ́ẹ̀ o kábíyèsí ti join Yorùbá Wuyì fans kí ni máa ń fà tẹ́lọ̀ nínú wà nísìn wọ́n ti join Yorùbá Wuyì fans Ọọ̀ni wọ́n tẹ̀síwájú wọ́n ní gbogbo ẹ̀yà lágbára alẹ̀ Yorùbá wọ́n ní kò sí ọ̀rọ̀ ní pé mo lágbára mo lè gbá ní ògiri wọlé mo lè gbẹ̀yìn ògiri jáde wọ́n ní kẹ́ dá ògùn jọ fún Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n ní kẹ́ dá ògùn jọ wọ́n ní gbogbo tó ní kálukú bá ní wọ́n ní ẹgbẹ́ jáde ẹgbẹ́ kí náà bá wa tó mì yòròyòrò wọ́n ní ẹgbẹ́ jáde wọ́n ní káwọn máa wá adájọ́ fún ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá àtàwọn ìró ẹkùn tó bá wá dá ọgbà ẹjọ́ fún wọn ẹjọ́ tó fún àwọn jagunjagun ní Ògùn tí Iliọ́sì yẹn mi ò sọ̀rọ̀ sí o ẹ bá mi jẹ́ mi fídíò ètò máa ń lo fídíò mi ẹ jẹ́ mi fídíò láti ṣẹlẹ̀ sí kábíyèsí Ọọ̀ni o ẹ nínú ń bí mi o Yorùbá Wuyì lórúkọ mi nínú ń bí mi wọ́n fẹ́ fún àwọn jagunjagun ní Iliọ́sì wọ́n fẹ́ fún wọn ní 100 million wọ́n tún ní kó dá Ògùn jọ fún wọn kábíyèsí tún kàkàkà ẹ tó bá wọ fídíò yẹn yẹ kí n comment ní comment section kábíyèsí wọ́n tún wọnú àwọn bàbá wa lọ nífẹ̀ẹ́ lákùrẹ́ lóòyè kábíyèsí àwọn ọ̀rọ̀ àwọn bàbá wa wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ ẹ jẹ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yẹn àwa tó bá fẹ́ àwọn jagunjagun ní gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àwa janujanu ńkọ́ èmi ń béèrè lọ́wọ́ yín kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì tẹ́ bá ti fún àwọn jagunjagun ní nǹkan tó bẹ́ẹ̀ yẹn àwa táwa jẹ́ janujanu táwa náà ń janu bó jẹ́ ìwúre díẹ̀ kábíyèsí ó yẹ kẹ́ fi ránṣẹ́ sí mi ta ló ẹ má rẹ́rìn mo ń sọ̀rọ̀ gidi ẹni ẹ̀ rẹ́rìn kábíyèsí bó jẹ́ ìwúre lásán Yorùbá Wuyì akálòlò ó yẹ kẹ́ fi ránṣẹ́ sí mi ò kábíyèsí mi ìfẹ́ kó pọ̀ kó dàbí pé kíní báyìí bó jẹ́ pé ìwúre díẹ̀ ẹ fi ránṣẹ́ sí Yorùbá Wuyì you watch it kábíyèsí àwọn janujanu èmi Yorùbá Wuyì particularly janujanu lórí íńtánẹ́ẹ̀tì máa ń dúró tán ẹ fi nǹkan ránṣẹ́ sí mi ò ní gbà o kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí mi rí ibi tí wọ́n ti sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yẹn rí wọ́n ní gbogbo ẹni tó bá ń lépa Sunday Igboho lọ́wọ́ yìí wọ́n ní Ọ̀yọ́ ònúlẹ̀ wa o wọ́n ní tí yín máa yẹ tí yín máa bend square èmi kọ́ ni mo sọ o kábíyèsí Ọọ̀ni náà sọ o ẹ bá sà sí mi o Ọọ̀ni náà sọ o wọ́n ní tí yín máa làbà tí yín máa yẹ tí yín máa fàya wọ́n ní gbogbo ẹni tó pé ẹ̀ṣẹ́ Sunday Igboho lọ́wọ́ yẹ ẹ̀fẹ́ rẹ̀ ẹkùn wọ́n ní tí yín máa rún ni o èmi kúkọ́ ni mo sọ wọ́n ní tí yín máa tàbí gúgúrú di èṣù wọ́n láyé yín máa ṣámálámá lọ́ máa fọ́pọ̀ wọ́n láyé yín máa rún èmi ṣé mi ni mo sọ èmi kọ́ ni mo sọ kábíyèsí Ọọ̀ni ló sọ janujanu lèmi ọ̀rọ̀ tí bàbá wa bá dẹ̀ sọ lókè èmi bàbá wọn tó pé mo máa ń janu mo bàbá wọn gbé síta kábíyèsí ni tí yín máa padà làbà ó máa tí yín máa fọ́pọ̀
gbogbo ẹ̀yin tí ẹ ń sọ wípé ẹ nífẹ̀ẹ́ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá èyí tó sọ pé ẹ fẹ́ ríru ẹkùn ládùúgbò yín wọ́n lórí ìtajùtà adé yìí wọ́n ní ti yín máa rún ni o wọ́n fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ní ilé ọ̀sìn Ọ̀ọ̀ni you don buy me o èmi bàjẹ́ o kábíyèsí Ọ̀ọ̀ni ẹ ti báyè mi o mi ìmọ̀ àwọn tókùtà ń wò mí o but as for me Yorùbáwùyí bàbá you don buy me kí ọmọ kékeré ẹ wo adúrú bí wọ́n ṣe wọ́ olóyè ẹ bó ṣe wọ́ Ọ̀ọ̀ni nígbà kínní yẹn ẹ wo bí wọ́n ṣe fẹ́ gbàs Ọ̀ọ̀ni ní ṣàyẹ̀wò bí yóò dùn mí ni kò dùn mí kábíyèsí ìdán ẹ ti ra èmi o tẹ́lá mọ̀ bàbá mi mo lẹ́kì àní aṣíwájú kí wọ́n jẹ́ aṣíwájú rere aṣíwájú tó dáa àgbà tó dáa ní kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì ẹwà dúró ọ̀rọ̀ máa mi ní kí n má ṣe so mọ̀ wọ́n ní 218 lówó wà wọ́n ní 35 ló tẹ̀ tọ́ǹpọ̀ bóyá bá wà tẹ̀ tọ́ǹpọ̀ kí bẹ̀rẹ̀ sí ni máa jọ àwọn fídíò oríṣiríṣi bí wọ́n ṣe kó àwọn ọmọ Kwara dé kí n sáà bí wọ́n ṣe kó àwọn ọmọ Kwara dé àwọn 176 tí wọ́n kọ́ ní Kwara láti February dá Abdulrahman Abdulrasaki gómìnà Kwara nǹkan bẹ́ẹ̀ square mọ́ yín lára nǹkan bàjẹ́ mọ́ yín lára Abdulrahman Abdulrasaki àti bẹ́ẹ̀ tí máa play fídíò oríṣiríṣi ó yẹ bá wa ṣe turn pop ẹ wá wo iṣẹ́ tí èmi àti ìjọ ṣe lára àwọn fan mi kan tó máa pè mí ní àná wọn àwọn ọkọ send sí mi ẹ̀sìn yóò mo ti rí àwọn ọkọ tó wá send ẹ̀ sí mi then èèyàn kan wá lọ gbé fídíò mi ó ní Yorùbáwùyí you did this video few days ago mo wá fẹ́ play fídíò yẹn fún yín Yorùbáwùyí fans Yorùbáwùyí fancy Yorùbáwùyí fancy mi ìmọ̀ orúkọ tí mo fẹ́ fún yín ṣùgbọ́n mo mọ̀ pé nínú ayé nínú ìtàn Yorùbá wọn ò ní gbàgbé mi àti pé Yorùbá ìyá kan send voice note sí mi láti bí ọ̀sẹ̀ méjì mo ẹ̀ṣẹ̀ rí lẹ́nu ni mo send ẹ̀rí sí wọn wọ́n nínú èmi àtàbí Èkìtì àwọn ọmọ ẹni tó burú jù ẹgbọ́n ṣe mo burú tí bá wá sórí íńtánẹ́ẹ̀tì ṣé mo máa ń ga wú irọ́ ṣé mo máa ń ga pá irọ́ mi tí mi máa mo burú èmi ò burú o díyàwó yẹn mo bọ̀ wá báyìí ẹ ṣe onírìṣà àmọ́ kọ́kọ́ treat kéèsì Ọ̀nìṣà ká tó lọ sí Kwara bàbá Ọ̀nìṣà máa kọ́kọ́ treat mo mọ ẹ jẹ́ kí n gbé fídíò tẹ̀mí àti ń ṣe tẹ́ wọ́n ṣí ẹ fídíò yìí bíi bóyá before days no 2 days to my birthday la ṣe birthday mi August 3rd ẹ yẹ ká play fídíò náà orí mi ń gbóná lu fídíò yẹn. tó lọ́wọ́n bá Tinubu mo fi ìkúnlẹ̀ Yorùbáwùyí kí ló ń dé kí ló há ẹ lóhùn fún mọ́ òun jàre irú Yorùbáwùyí wo lélẹ̀ Yorùbáwùyí fa ẹ pàtẹ́wọ́ fúnra yín náà Yorùbáwùyí ẹ pàtẹ́wọ́ fúnra yín Yorùbáwùyí fa tí wàá pàtẹ́wọ́ fúnra yín wọ́n lóhùn mo lè stop show yìí Yorùbáwùyí fa sí ẹ bá pàtẹ́wọ́ fúnra yín mo lè stop show yìí ẹ máa dáhùn káwọn kan tá a ti ṣe tàbá pariwo pé irọ́ o àkọ́bí ọmọdé sílẹ̀ jàmá ànígbà níṣẹ́ lórí ètò yìí ànígbà ni wàá ṣe lè fún wa sẹ́ẹ̀ ni Yorùbáwùyí fans thank you jàre ẹ̀yin lẹ́ àwọn sáré pàtẹ́wọ́ positive vibe pé ànígbà níṣẹ́ ẹ máa dárúkọ àwọn kan tó yẹ pé àtọ́pẹ́ ànígbà lórí péjì tàbí ẹ pé àkọ́bí ọmọdé sílẹ̀ jàmá tó dẹ̀ ń dá wa lóhùn a tún ti pàkànbí o ó tún ti dá wa lóhùn àwọn 176 tí wọ́n kó ní wọ́rọ̀ ní Kwara State wọ́n ti lọ gbà wọ́n dé o Yorùbáwùyí fans mo lọ́ọ̀bù yín ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ bí Yorùbáwùyí July 31st 2026 Ọlọ́run ṣe tí mo fi déètì sí July 31st níjọ́ tí oṣù parí láṣẹ ilé táwọn ojú Yorùbáwùyí Ọlọ́run ló máa ṣàánú mi tí Abdulrahman Abdulrasaki bá gbá mi mú òkè Kwara State tí Abdulrahman gómìnà Kwara State tó bá gbá mi mú òkè Kwara State mo dẹ̀ jẹ́ ìrìn fásitì ẹ máa wá bẹ́ẹ̀lì mi mo lè jẹ́ ìdádì mi gan àkànbí ọmọdé ló sílẹ̀ jama ẹ yẹ ká gbọ́ kọta sọ. Tinubu mo fi ìkúnlẹ̀ àbíamọ bẹ̀yìn àkànbí ọmọdé mo bẹ̀yìn lọ́wọ́ bá. ẹ dáwà lórí TikTok tó bá fẹ́ wò máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orí Yorùbáwùyí la wà lórí YouTube ó kọ́ta fi wò wá lórí TikTok ìyẹn náà ló máa fi wà lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. ó yá fàájà nation ó yá fàájà. Tinubu ẹjọ́ tó lọ́wọ́ bá
Tinubu mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ yín. Àkọ́bí ọmọlódé mo bẹ̀ yín torí Ọlọ́run bá wù lórúkọ mi. Ẹ ní sọ ọmọ nù. Ẹ ní fòwò ẹ̀ ní dààmú. Àwọn èèyàn wa tí wọ́n kó ní wọ́rọ̀. Àwọn tí ó kó ní Ọ̀yọ́ National Park. Ẹ̀yin ló gbà wọ́n. Gómìnà Ọ̀yọ́ ṣètò mọ̀ sí Ṣèyí Mákindé ò mọ̀ sí. Tẹ̀lé rẹ́síkì wọn. A fi alájọbí bẹ̀ yín. A fi ìdí Yorùbá kọ́nọ́tàjọ jẹ́ Tinubu mo fi bẹ̀ yín tó ń tọ́ lọ́wọ́ bá. Àwọn fámìlì wa tó wà ní wọ́rọ̀. Àwọn báńdì ti ti statement. Wọ́n láwọn á fẹ́ àwọn tó bá fáìn nínú wọn. Wọ́n láwọn á pa àwọn tó bá kù. That is serve forceful marriage. That is serve kí wọ́n pa. Ọba tí ó ń lórí Ọlọ́run bá mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ yín. Mo fi gbogbo tẹ bá gbọ́kànlé. Mo fi bẹ̀ yín. Please save us in Kwara State. Yorùbá ni wá. Àwọn tí wọ́n kó ní wọ́rọ̀ láti February. Wọ́n ti gbàgbé wọn síbẹ̀. Láti February wọ́n ti kó àwọn èèyàn ní wọ́rọ̀. Up to today. Àwọn gbogbo tó ń jẹ́ àjíkẹ́. Wọ́n pa èèyàn 200 ní ọjọ́ kan ní ilẹ̀ Yorùbá. Wọ́n pè 176 lọ. Bọ́dẹ̀ yẹ kó pàṣẹ gọ́ọ̀mẹ̀ntì pé èèyàn mẹ́ta ni wọ́n kó. Kwara State gọ́ọ̀mẹ̀ntì tó sọ bẹ́ẹ̀. Lẹ́tà làwọn yẹn padà ṣé gbọ́ padà ṣó wọn wípé àwọn 176 làwọn kó. Àwọn tí wọ́n ní wọ́rọ̀ yìí ọmọ ọdún kan wà nínú wọn o. Ọmọ ọdún méjì wà nínú wọn o láti February. July ìpàrílẹ̀ ni. Àmọ́ August ní ọ̀la. Bá Tinubu mo bẹ̀ yín. Gbogbo ẹ̀yin lọ́ba ilẹ̀ Yorùbá mo bẹ̀ yín torí Ọlọ́run ọba. Yorùbá ni wá o. Yorùbá ni àwa ní Kwara State. 99% wa Yorùbá ni wá. Àwọn ìwé ṣe sàndóró fún. Àwọn ọmọ ìyá yín ni wọ́n ń kó. Ẹ bá mi ṣí fídíò yìí kó kàn Tinubu lára. Àkọ́bí ọmọlódé mo fi alálẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín. Mo fi Elédùmarè mo fi bẹ̀ yín. Gbogbo tẹ́ bá gbọ́kànlé bẹ́yẹ gbà àwọn ará Ọ̀yọ́ State tó jẹ́ wípé wọn ò ní gbàgbé ní láyé ẹ bá wà gbà wọn ní wọ́rọ̀. Wọ́n sọ wọ́n ti dàbí skeleton wọ́n ti bẹ̀ tán kí ló dé. Tinubu Yorùbá ni wá. Ẹ bá wà gbà wọn ní wọ́rọ̀ fọlọ́ ọba àbẹ̀yìn ẹ̀jọ́. Ẹ dákun àbẹ̀yìn ni. Àbẹ̀yìn ni. Ẹ ṣe tí wọ́n wà ní Ọ̀yọ́ State government tí ìgbà Ọ̀yọ́ State láì jẹ́ pé Ọ̀yọ́ State government káyọ̀ lò. Kí ló wá ṣe? Kí ló bọ́ bí solution kí o ṣe? Kí ló wá ṣe? Ní Kwara State kí la ṣe? Èèyàn 176 wọ́n pa 176 láti February. Ẹ̀ẹ́dẹ̀ ṣàánú wa. Ẹjọ́ ìṣàánú fún wa. Ìyá rẹ̀ bá wa bẹ̀ bàbá Tinubu. Ẹ bá wa bẹ̀ Tinubu ẹjọ́. Ẹni kó ṣàánú fún wa. Ẹ bá wa gbà wọn lọ wá èyí ṣòfò ọmọ. Ẹ ní dààmú. Abẹ̀yìn tó ń tọ́ lọ́wọ́ bá. Yorùbá wùdú oko. Ẹ wá ní mi ní lọ́ọ̀gù ẹ̀yìn fáǹsì mi náà láàárín èmi àti bí ṣe wà yìí mo ti feel emotional rẹ pé mi pẹ́ńké mo ti feel emotional báyìí láàárín èmi àti mo ṣe show yìí ní July 31st 2026 mo kọ̀ bá Tinubu ẹ bá mi share video àwọn ọdẹ wa share video yẹn lọ rẹpẹtẹ èdè ní 5 wọ́n gba àwọn people yẹn ní àná 4th. Ẹ wá ní mi no ẹ sọ fún mi ná ẹ̀yin fans mi ẹ sọ fún mi reason ẹ̀yẹ kan fún mi ní reason ẹ̀yẹ kan tí mi fi ní love yín no ẹ̀kan ti ẹ̀rọ bí ẹ máa parọ́ ni o bí ẹ fi tẹ̀gàn sí mi o bí ẹ yọ tẹ̀gàn kú òun bẹ́ẹ̀ ni o ẹ mix ẹ̀gàn mọ́ ẹ tún ro ẹ̀gàn kú òun bẹ́ẹ̀ ẹ fún mi ní reason ẹ̀yẹ kan tí mi fi ní love yín you are always there with me kí má ti ṣe ṣòkò báyìí ni ẹ ti ẹ bọ̀ ní ti pé ẹ̀yẹ wá wúyẹ yóò bá mo dúpẹ́ lọ́wọ́ yín Àkànbí ọmọlódé thank you bàbá mi àpètò lóyè sọ́dà ní ẹmọ Ìgbòho ṣá few days bàtà bẹ̀rẹ̀ sí ní pariwo bẹ̀rẹ̀ 30 days challenge nípò lóyè sọ́dà ní ẹmọ Ìgbòho ṣá lórí péjì ò bá wù yí náà ni a ṣe fún 4 days Àdìsá was released
a ṣe tí mo la tún ṣe ná ó tóbi mẹ́ta tá a ṣe then a tún sọ ti wọ́rọ̀ náà wọ́n ò ní sìn but a fẹ́ kọ́ máa jí àwọn èèyàn wa gbé mọ́ ó bà mí kò dùn mí a ní fi wẹ́ni tí ò bà rárá àwọn 176 tó ń kó yẹn ṣé gbogbo wọn náà dé gómìnà Abdulrasaki Abdulramoni ṣé 176 tí wọ́n kó yẹn ṣé gbogbo wọn náà dé tó bá yẹ pé gbogbo wọn náà dé ṣé condition tí wọ́n kó wọn ni wọ́n kó wọn dé ẹ wá wo fídíò wọn. adúpẹ́ pé wọ́n kó wọn dé lè ṣe gbọ́n náà kó dé pẹ́ pé gbọ́n náà kó dé ṣé kò tí wọ́n fi kó wọn lọ náà fi kó wọn dé. àfẹ́ relé àfẹ́ we want Ìgbómìnà state Ìgbómìnà state la fẹ́ àgbà àgbọ̀n kankan àwọn tèmi ní Ìgbómìnà state làwọn fẹ́ ẹ̀ bá kó wọn dé bá máa kó wọn dé o àwọn tèmi sọ pé Ìgbómìnà state làwọn fẹ́ bàbá wa Tinubu àkọ́bí ọmọ olódò sílẹ̀ jama ẹ fún wa ní Ìgbómìnà state ẹ fún wa ní Ìgbómìnà state ẹ jẹ́ ká rúdù ara àwọn mẹ́tí minority máa rúdù majority àbí odò Ọ̀yọ́ state lẹ́fẹ́ fún wa ni ẹ fún wa ẹ jẹ́ adádúró tiwa ẹ jẹ́ adádúró 2027 àti ìmọ̀kọ́ tó máa ṣẹlẹ̀ sọ́tọ́nà òṣèkótó nísìn bàbá Tinubu wọn ló sọpọ́tì bàbá Tinubu ó ti bọ́ta olóhùn sọpọ́tì Tinubu o olóhùn sọpọ́tì Tinubu fún second time lápẹ́lẹ̀ ti sú nìyẹn kí n gbé fídíò yẹn wá olóhùn sọpọ́tì Tinubu fún second time wọn ò lè sọpọ́tì bàbá Tinubu àwọn àjẹmọ́ ẹjọ́ máa drag mọ́ra wa lọ́wọ́ sọ wa ò kí ń ṣe Fúlàní àkíjẹ Fúlàní Yorùbá wuyì lórúkọ mi Yorùbá ni mí mi ò kí ń ṣe Fúlàní àṣẹ Fúlàní ẹ jẹ́ kí àwọn Ìgbómìnà ká dá dúró wọn lè máa kó wa wọgbọ́n náà àwọn 176 tí wọ́n kó wọgbọ́n yẹn wọ́n pa ọkùnrin 200 àwọn ọkùnrin 200 yẹn àwọn obìnrin tó jẹ́ ìyàwó wọn wọ́n lọ fẹ́ ọkọ mi àbí ọkọ wo ni wọ́n fẹ́ tí ò tí níyàwó ńlé ìtò tí níyàwó ńlé tí ìyàwó ńlé ti jẹun yó àti kí ni àrídájú wípé lẹ́yìn tí wọ́n pa ọkùnrin 200 ní wọ́rọ̀ wọn ò tó ní padà wá pà mí wọ́n wá kó obìnrin àtàwọn ọmọ kéékèèké 176 wọgbó láti February àwọn ni wọ́n pẹ́ jù nínú igbó yẹn oṣù mẹ́fà àbọ́gọ́sì kan la wà nínú oṣù kẹjọ láti oṣù kejì àṣà ò náà ẹ má yẹ kí minority máa control majority o ẹ̀yin ọmọ Ìgbómìnà ẹ lọ jáde ẹ fa Yorùbá kalẹ̀ tẹ́ máa dìbò fún Akànbí ọmọ olódò ẹ help wa ẹ help orí bíta wà yìí orí àgbọ̀n kankan ẹ help wa ni ẹ help wa wọ́n fa kí lórúkọ ẹ̀ tó fi dá Ọ̀ṣun state kalẹ̀ inú state wọn ti fa state yọ ẹ help wa o àgbọ̀ anything Kwara lè ní gbọ́nà dẹ̀ ní mímọ̀ kí ṣe ọmọ kí ṣe Fúlàní bàbá Tinubu ṣe ní platform Yorùbá wuyì yìí ògún gbọ́ ẹ̀jẹ̀ kọ́kọ́ ṣe yẹn fún wa náà ẹ ṣe yẹn fún wa o ẹ ṣe yẹn fún wa àgbọ̀n kankan àfẹ́ báwọn fèrè yìí ṣe wọ́n máa jáwọ́ èèyàn gbé wọ́n máa jáwọ́ èèyàn wa gbé 176 èèyàn and mostly ọmọ kékèké ọmọ ọdún kan ọmọ oṣù wà nínú wọn wọ́n lóṣù mẹ́fà nínú gbó àtàò àti pé kí ló ṣẹlẹ̀ Ìgbómìnà state la fẹ́ àgbọ̀n kankan Ìgbómìnà state la fẹ́ Gómìnà state la fẹ́ o a fẹ́ Gómìnà state àbá wèrè làwọn eléyìí náà ẹ kò dédé kóyàn kò sí kò tó máa ṣẹlẹ̀ o nobody is talking about it kí ló gbé fídíò yẹn wáyé kí wọ́n polówó ọjà náà ó ní fídíò kan tí mo fẹ́ gbé wá fún yín
bẹ̀kú tó gbé fídíò yẹn wá mo fẹ́ sáré bọ̀ ni. Bàbá wa Ọọ̀ni mo ń bọ̀ wá bá yín o Ògún gbọ́ Ọọ̀ni èmi àti yín nílé ní àti Sunday Igboho àtọ́ni o èmi àti yín ní èní wo mo ò ní gbà o mi ò lè kí nǹkan bẹ̀ mi gan mi ò ní gbà mi ò lè gbà ni. Ọọ̀ni Sunday Igboho àtẹ̀yìn irú ẹkùn èmi àti yín máa drag yín lé ní lórí péjì eré lè máa pé pé máa fi yín lẹ̀ yẹn irọ́ tó jìnnà sóòótọ́ ni mo ní fi Sunday Igboho àti Ọọ̀ni lẹ̀ o kábíyèsí Ọọ̀ni mo lè fi yín lẹ̀ àtẹ̀yìn irú ẹkùn yẹn ẹ máa collect Ògún gbọ́. ẹ dúró náà búrọ́dà wa tó sọ̀rọ̀ níjẹta tí mo fi sórí péjì Yorùbáwùyí lórí YouTube tó láwọn ò fẹ́ ru ẹkùn ní Lẹ́kí ẹ jọta ló ní nọ́mbà bàbá Tinubu lọ́wọ́ o ní OPC la fẹ́ ní Lẹ́kí àfẹ́ ru ẹkùn OPC la fẹ́ bóyá kó bá wa pé búrọ́dà wa yẹn tó máa explain táyà o that our brother you go explain táyà no evidence tó bá ti fẹ́ ru ẹkùn tó ò dẹ̀ fẹ́ Sunday Igboho ní Lẹ́kí kí ló pè ọmọ tó máa ṣe wàá wá nọ́mbà Tinubu àbí kó wá nọ́mbà Ọọ̀ni àbí nọ́mbà Aláàfin àbí nọ́mbà bàbá mi Olúgbọ́n ọmọ Bàyámù wá nọ́mbà kan nínú wọn kó pè wọ́n o torí ìwé ẹkùn tẹ́ ń wò yìí gbogbo ẹ̀yin ọmọ Gani Adams tẹ́ ń pariwo ẹ̀yin yín ò pa mí ṣe pléènì tó gbé ìrù ẹkùn pilot ẹ̀ kò gbọ́ nánà wọ́n ń wé ní ibi tó ń lọ ló ń lọ ṣé wọ́n náà tá pariwo Sunday Igboho la fẹ́ àwọn tí wọ́n fẹ́ Sunday Igboho nílẹ̀ Yorùbá pléènì ti kún àwọn tí wọ́n support Sunday Igboho pẹ̀lú ìrù ẹkùn plane tó kó àwọn èèyàn yẹn ó ti kún wọ́n tún lọ ṣátẹ̀ helicopter wá àwọn bàbá bá ń jẹ́ Akíntóyè àwọn Tinubu àwọn bàbá wa Ọọ̀ni Olúgbọ́n ọmọ Bàyámù Olúbàdàn àwọn bàbá wa ńlá àwọn ti fúlù gbogbo pléènì àti helicopter VVIP ó ti tán ṣé wá rí àwọn kan bí àwọn náà Sunday Igboho gan orí pléènì wọ̀ lọ́wọ́ ìwé ẹkùn mo kàn ní kí sáyé jẹ́ ayé sí ni o èyí tẹ̀ ń pariwo ẹ̀fẹ́ ìwé ẹkùn Sunday Igboho gan orí pléènì wọ̀ àwọn Sunday Igboho yẹn àwọn ni wọ́n wọ bóyá bíi limousine ṣé wíwá àwa yìí Ògún gbọ́ tipátipá la fi rí dáńfọ́wọ́ ní iye èèyàn tó sọ̀pọ̀tì ìrù ẹkùn category by category àwọn olówó àwọn ọlọ́lá àwọn ọ̀mọ̀wé àwọn ọ̀tọ̀kùlú àwọn lẹ́kàn tí wọ́n sọ̀pọ̀tì ọmọ Adéyẹmọ category by category ni o bọ́ọ̀sì tẹ̀mí rí wọ̀ mi ò lè láàpù anybody o ẹ̀yin ọmọ Gani Adams tẹ́ ń pariwo tẹ́ ń bólè Sunday èmi ò lè láàpù anybody o kẹ́nìbọ̀dì dẹ̀ má tẹ̀mí mọ́lẹ̀ níbi tí mo jókòó sí mi ò lè ẹgbẹ́ sẹ́yìn lè láàpù ṣe lè láàpù àwọn èèyàn mi ò lè láàpù àwọn èèyàn ìsìpẹ́tà kẹ̀tẹ̀tẹ̀ agbọ́n bọ́m̀bà lẹ́yìn àbí kẹwọ́ mọ́lákì àbí ọ̀kadà tó máa gbé yín mọ́tò yẹn ti ṣí pléènì tó ti fò báyìí òun lẹ́ ń ṣẹ́wọ́ sí irú ẹkùn ẹni tí bàbá wọ̀ ní láwọn $100 million lẹ̀ ìbẹ́jú lẹ́kùn ẹni tó ní láwọn $100 million lẹ̀ lórí ọ̀rọ̀ ìwé ẹkùn yìí náà ni ànídàbẹ̀jẹ̀ polówó ọjà ẹjẹ́ polówó ọjà ti fi ẹsẹ̀. ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. wọ́n dùn kọlù gbàrọ̀ gùdù òǹdàkígbàkí pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kó orí ayélujára tí a ń pera wọn ní ṣọ́pọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹjẹ́ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrì ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹ́wọ̀ àti ẹrù sọ̀rọ̀ lára bodytalk ventures mo ti rí o. ní bẹ́sẹ̀ send deliver fi ọjà yín ránṣẹ́ síbi kíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo dọ́kítà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. bodytalk ventures àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣi bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Australia lace exclusive babala luxury kì í gbó kì í ya kòkó júdà. bodytalk ó
lọ fà gan tó ìdórí gold àti jewelries padà ó di gótèfé ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn ó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí bẹ́ẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ super original ní body top jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀ fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegant joy 26 ní Instagram àti TikTok body talk venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion fún. ẹ jọ torí Ọlọ́run bá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi ẹ bá mi follow @bodytalk lórí Instagram lórí Facebook lórí Instagram àti TikTok ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra bàtà ẹ rí silver yẹn ẹ bóyá ń ṣáná ẹ rí silver ẹ bóyá ń ṣáná ẹ kàn sí wọn ẹ pọ̀ lórí ṣé ẹ láìkì múra mi ṣé ẹ láìkì múra mi mo ń béèrè lọ́wọ́ pé mi ò láìkì ṣá mo láìkì ẹ̀ṣọ́ gan ẹ bá mi kàn sí wọn lórí +447 587 728 824 +447 587 728 824 elegant joy 26 ìyàwó àyẹ̀wò lè wà bí mo fẹ́ kí n tán fún mi yẹn mo fẹ́ tún ṣe body talk accessories ẹ pè nọ́mbà yẹn tẹ́ bá wà ní UK tẹ́ bá wà ní New York lamẹ́ríkà anywhere tẹ́ bá wà máa deliver fún yín tẹ́ bá dẹ̀ wà ní Nàìjíríà tẹ́ fẹ́ ṣe alára tún tà you want to buy it and resell wọ́n ní retailers price tán máa fún yín ẹ wo ẹ má tọrọ okay wọ́n máa gbà sí wá tọrọ 2K ẹ lọ follow body talk accessories náà ẹ kàtà gbé kọ́ọ̀dù mélòó kan àti máa wá play fídíò àwọn èèyàn wọ́n ṣàfẹ́ sọ̀rọ̀ àwọn èèyàn ṣàfẹ́ sọ̀rọ̀ ni ẹgbẹ́ mo ti upgrade má fẹ́ pè sùn mi máa tẹrí balẹ̀ mọ́ àti pé yín a fẹ́ play fídíò mi gbọ́dọ̀ fẹ́ ṣàwàdà o tó mo fẹ́ ẹ lọ ẹ bá gbọ́n sókè o ẹ káàbọ̀ gbogbo ilé mo fi yé o a kú oríire o gbogbo ilé à ń bọ̀ lọ́dọ̀ bàbá wa ò ní ìyá mi yẹn ní dáhùn. Màámi iná rúùmù lẹ́wà ni àbóhùn ṣe wá lọ́lọ́ọ̀lọ́ báyìí. Ohun yíyan ò clear ó dẹ̀ pé iná rúùmù lẹ́wà o ẹ bá wa kó lẹ́gbẹ̀ẹ́ dádì ẹ tó bá ti pè wọ́n ẹ bá wa kó lẹ́gbẹ̀ẹ́ dádì o ẹ bá wa kó lẹ́gbẹ̀ẹ́ mọ́mì kó tó di pé máa gbé kọ́ọ̀lù yín náà yẹ ká kọ́kọ́ rẹ̀ yìí ká tó wà lọ sọ́dọ̀ káàpì aláì ọ̀ní kábíyèsí ọ̀nì aláì ọ̀ní got me ọ̀gún gbọ́ ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ tí bàbá wa yìí sọ ní aláàfáà kò lè rọrùn wọ̀ táwọn àfáà máa gbé lọ sókè ìfura. ẹ̀yọ́ lọ́pàá kò ní ìdíkà bẹ̀rẹ̀ láàrin kò ní ìdíkà kó àlọ́ láàrin wa. Nítorí pé everybody is preaching violence. Ẹni àpá tẹ́bá ti preach violence tí pé pa tí pé ṣẹ́kìnì kan tí ó lórí nẹ́ẹ̀tì ẹ kó wa lọ fún nǹkan. Bẹ́ẹ̀ bá tẹ́bá kó ọdún fídíò tó jẹ́ mọ̀ sí fún àyè. Nítorí àwọn ọmọ ìlànà sí fún àwọn àpá àwọn ọ̀dọ́ wọn tí ó ti violence ẹ̀wù báyìí. Mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí kinní yẹn dáadáa ni. Ẹ̀rí nǹkan títa òré. Ibrahim Traoré ẹ̀rí tó ṣe fún àwọn àáfàá tí wọ́n pèsè violence ní ọ̀dọ̀ ẹ̀ omi bàbá yìí bọ́ta sí pé owó ní kó máa ṣe fún àwọn táwọn jẹ́ àáfàá náà ànábì ní apá ni ànábì ní agbórí ẹ̀ ni ànábì ní apá ni wọ́n ní ẹ̀kọ́ wọn ẹ ṣe bí Burkina Faso ṣe ṣe ẹ̀yin tẹ́ bá support nǹkan tí Burkina Faso ṣe fún àwọn àáfàá tó ń pèsè violence ẹ jẹ́ ká rí ní comment section ẹ wo tí wọ́n ṣe fún wọn. ẹ̀yọ́ lọ́pàá kò ní ìdíkà bẹ̀rẹ̀ láàrin kò ní ìdíkà kó àlọ́ láàrin wa. Nítorí pé everybody is preaching violence. Ẹni àpá tẹ́bá ti preach violence tí pé pa tí pé ṣẹ́kìnì kan tí ó lórí nẹ́ẹ̀tì ẹ kó wa lọ fún nǹkan. Bẹ́ẹ̀ bá tẹ́bá kó ọdún fídíò tó jẹ́ mọ̀ sí fún àyè. Nítorí àwọn ọmọ ìlànà sí fún àwọn àpá àwọn ọ̀dọ́ wọn tí ó ti violence ẹ̀wù báyìí. At this point, bọ́lájà sí báyìí
ẹ wọlé ó ti sunkún yó ẹ kó kúta lé wọn lẹ́yìn tó ti ké. Ọlọ́run aṣọ fún gbogbo ànábì pé gbogbo tá a bá máa sọ ń tá a bá lọ ṣe òun kò ní káwọn tó máa ṣe bọ̀ ká dáadáa ní àwọn preaching fídíò yẹn nìkan la fẹ́ wo àfẹ́ gbọ́ preaching fídíò máa gbé fún fídíò yẹn wá fún yín bẹ̀tà àfáàyè ọ̀rọ̀ tó wọ́n sọ pé gbogbo ẹ̀yìn àfáàyè bá ti ń preach violence ní Nàìjíríà kán kó yín lọ sí fídì kan kán gbé òkúta lé yín lẹ́yìn kán gbé òkúta lé yín lọ́wọ́ báyìí torí fídí kan tó dilẹ̀ onírúurẹ́ ń sọ tó mo ti kó mi Kwara State ẹ̀ka pàṣẹ sọ́dọ̀ kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí o kábíyèsí bàbá. pátápátá nínú ilé-iṣẹ́ dáàbòbò ìwé tó kù sókè nínú àjùṣe láàárọ̀ àjùṣe lọ́sàn-án àjùṣe láti alẹ́ ọ̀rọ̀ orí adé tó wà kálẹ̀ gbogbo òkè àwọn ìfẹ́ power tap Pure cancer, because it seems like you want to be the next. ẹ ń pè wá ẹ ń pè wá tí báyìí tó fún wa ní copyright ẹjọ́ à ń gbọ́ yín sà à ń gbọ́ yín à ń gbọ́ yín o Yorùbá à ń gbọ́ yín sà. a kú oríire lọ́nà méjì. ọ̀nà mẹ́ta ni. mo kọ́kọ́ kí ẹ náà kú oríire fún ti ọjọ́ bí ẹ. ẹ ṣeun sà. ẹ̀mí àṣe púpọ̀ láyé o. ẹ ṣe. lágbára Ọlọ́run gbogbo nǹkan tó wù ẹ́ nílé ayé ìlọ́lọ́run máa bá mi ṣe fún ẹ àtiwọ́ àti fámílì ẹ wàá ṣoríire ó ti ṣoríire ò ní jábọ́. mo tún wá pè ẹ́ kó àwọn tó ẹni wọ́n kó wá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. mo wá tó wá kí wa gbogbo àwa ọmọ Yorùbá kú oríire fún ti bàbá wa Ọ̀jájá fún nǹkan tó ṣe fún bàbá wa Ìgbòho. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtúndúpẹ́ lọ́dọ̀ àwọn bàbá. Gbogbo èyí tó bá kù sẹ́yìn Ọlọ́run máa bá wa ṣe o. Ààbò Ọlọ́run á wà lórí Sunday Igboho. Àṣẹ o. Bàbá ti bá wa fàṣẹ sí lánàá gbogbo ẹ̀ ni mò ń wò. Gbogbo bó ṣe ṣe pátá ni mò ń wò. Gbogbo ìwúre tí bàbá wa ṣe fún Igboho pátápátá ló máa mọ lórí. Àṣẹ. Èyí tó wá dúkù síkùn bàbá tí ò rántí tàbí tí ò tẹ́ ìfẹ́ ṣe Ọlọ́run á bá wa mú lọ sí ilé àṣẹ. Ẹ̀yin náà tẹ̀lé ń ṣe wàhálà lójoojúmọ́ wàhálà yóò ní já sásán o. Ní ṣé dànù lórúkọ Jésù. Èrè lobìnrin jẹ lábọ̀ ọjà èrè lẹ máa jẹ ń bẹ̀ o. Àtọmọ àtọkọ àti gbogbo nǹkan ìní yín pátápátá lọ́lọ́run máa bá mi dúró tì yín. Ó ṣe gan-an ìyá òṣìṣẹ́ òní máa dùn tó bá ti wo program ẹ̀ báyìí inú ẹ̀ ò dẹ̀ ní dé bàjẹ́ torí pé òun nínú wa dùn wọ́gán ló fi wá lọ́kàn balẹ̀. Tá a bá wo nígbà mi pé èèwọ̀ ọlọ́run àmọ́ tá a bá tó ti gbọ́rọ̀ ẹ̀ báyìí ọkàn wa tó. ẹ wá ti gbọ́ wa akálòlò ọmọ yín. ẹ ṣe gan ẹ ṣe bàbá mi ó dáa ọ̀sán. ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí Ọ̀jájá Ògún ẹ wá mi ṣe kábíyèsí ẹ ṣe kábíyèsí fún kábíyèsí bàbá wa Ọ̀já kábíyèsí o bàbá wa Ọ̀ọ̀ni ẹ má mi fẹ́ sọ̀rọ̀ ni o wọ́n wá mọ̀ àwọn jagunjagun ọmọ àwọn jagunjagun wọ́n náà máa fún wọn ní nǹkan máa sọ́pọ́ọ̀tì wọn ọmọ bó jẹ́ àdúrà lásán ẹ̀ lè fi wọ́n ṣẹ́ṣẹ́ wà janujanu èmi janujanu because janujanu mi ò lẹ́gbẹ́ janujanu ni mí bàbá wa Ọ̀ọ̀ni mo tún kálòlò mo dẹ̀ tún janu fúnlẹ̀ Yorùbá mi ò ní gbà o everybody máa bẹ̀ mí ẹ ká gbọ́ nǹkan tó ń sọ. ọdún ìbísà bàbá fún adébíyọ̀. olóyè bó ṣe ń wò mí ò bó jẹun.
Àjùṣe láàárọ̀. Àjùṣe lọ́sàn-án. Máìkì ṣiṣẹ́. Àjùṣe láṣálẹ́ ọ̀la. Máìkì oní òrìṣà. Olóyè ṣe ìjẹun báyìí ṣe wò yìí. Màá fi fẹ́lá ẹ̀ṣọ́ ara yìí o. Àṣẹ àṣẹ. Ẹjọ́ torí Ọlọ́run ṣé kinní ìlà òdì torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ̀ ń wà ṣé kinní ìlà òdì bàbá wa ò níná ni wọ́n ń sọ pé àwọn ń gbọ́rọ̀ ẹ̀kún lọ́tún àwọn ń gbọ́rọ̀ ẹ̀kún lọ́sì àwọn èèyàn ń pariwo ṣé Ìgbòho ò ní wá ni ṣé Ìgbòho ò ní wá ni ṣé Ìgbòho ò ní wá ni. Àwọn kan wá sọ pé àwọn fẹ́ Ìgbòho ní Lẹ́kì Miami àbí wo lè sọ pé ti fẹ́ Ìgbòho ẹ máa explain tàyà ẹ máa gbóhùn sókè ẹ máa gbọ́ explain tàyà ẹ ń gbọ́ gọ́bìlẹ̀ ẹ máa gbóhùn sókè ẹ máa gbóhùn sókè yes ma. Torí àwọn ìyá Yorùbá wuyì wọ́n máa pè bóyá àwọn grandchildren tún disturb wọn lé ni wọ́n tún máa dá àwọn grandchildren lóhùn. Tọ́wá ti pè yín padà máa bá wa gbé kọ̀ lásìkò ìjọ torí Ọlọ́run kò sáàyè tó nǹkan kò sáàyè tó nǹkan ẹ̀dá kan torí Ọlọ́run. Bàbá wa ní mò ń gbọ́rọ̀ ẹkùn lọ́tún mò ń gbọ́rọ̀ ẹkùn lọ́sì àwọn èèyàn wọn á mọ̀ pé Sunday Igboho ò ní wá ní. Mo ti dáhùn. Hello. Yes ma. Grandma. Mo ti dáhùn o. Yes ma. Hello. Màámi ẹ máa sọ̀rọ̀ lẹ má gbọ́ mi nínú ilé ẹ má gbọ́ mi ojoojúmọ́ ni mò ń sọ fún yín mo ń gbọ́ yín mà. Mo ní kí kọ́kọ́ kí ẹni o kú ọdún o. Ẹ ṣe mà. Happy birthday to you. Mo send the message. Ẹ ṣe mo dúpẹ́. Àṣé ò gbọ́ mi ni. À ń gbọ́ yín màámi ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín. Ẹ̀mí á ṣe púpọ̀ púpọ̀ láyé o. Àṣẹ o. Mo send message sí ẹ o ká. Ẹ má bí màámi o. Yes ma. Ó dáa tó inú mi kàn dùn ni. Tó bá pé lọ́rọ̀ Sunday Igboho inú mi dùn ayọ̀ mi kún lágbára Ọlọ́run ayọ̀ wá kalẹ̀ nǹkan tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run àṣẹ fún wa Ọlọ́run tún mẹ́sẹ̀ Igboho àmú dúró dáadáa ṣé mo fi sọ lọ́jọ́ ni mo ní àwọn tó ń gbé mú wọ̀nyí tó fẹ́ wú sọ́kàwé mo ní kẹ́ fi wọ́n lẹ̀ sí tiwọn kò má ti lára ó ń lára ni ẹlòmíì anáwọ́gì transformer ẹ fi wọ́n lẹ̀ ọjọ́ tẹ́ bá ti rí pé ó ti kú kẹ́ mọ̀ pé wàhálà ló pa o wàhálà Ìgbòho ló pa Ìgbòho kọ́ ló máa pa ò fúnra rẹ̀ ló máa para ẹ̀ kí ìyẹn wà bẹ́ẹ̀ torí tó tí Yorùbá nation bá ṣẹlẹ̀ nísìnyí tí gbogbo wa bá gbà tó bá yẹ gbogbo èèyàn lọ tó bá dìgbẹ̀ wá lọ́rùn ṣé wá ta ọmọ ẹ̀ síta wọ́n ní ọmọ Gani má dé bí yìí o ṣé wọ́n á sọ bẹ́ẹ̀ because nǹkan tí Ìgbòho ṣe ó ṣe fún gbogbo ọmọ Nàìjíríà ó tún ṣe fún ọmọ Yorùbá pé ká bọ́ lóko ẹrú tó ẹni tí inú ọba ti dùn sí inú máa ń pa ni ṣé ẹlẹ́lẹ̀ tí bàbá Ọ̀jájá wọ kábíyèsí o inú mi kàn dùn ni inú mi dùn ni because wọ́n tún túbọ̀ gbàgbára sára Sunday Igboho because mo sọ fún yín mo ní wọ́n ní ìjórúkọ àmọ̀ mi mọ́ orúkọ Sunday Igboho ni mò ń jẹ́
tó inú mi dẹ̀ dùn bí mo ṣe ń jẹ yẹn because ẹni tó bá bí olú ọmọ kéde kó wà ní aláàárín ilé ẹ̀ á mọ̀ pé yẹ̀ sọmọ gidi ló bí kò dẹ̀ sí kankan tó máa ṣẹ̀mí ẹ̀ lágbára ọlọ́run ọlọ́run bàbá arọ ní agbára kò ṣe é mú agbára má ṣe ní ìkà má ṣe níbi ọlọ́run agbèwọ̀ agbára má darí kàn agbára má darí kàn agbára má darí kàn ọlọ́run agbèwọ̀ lórúkọ jẹ́ kò ní ṣiṣẹ́ kò ní ṣìrìn kò ní ṣìṣọ ìrìnsẹ̀ ò ní báyé nú gbogbo àwọn tó bá ti bínú lórúkọ Jésù wà lọ fún afárapá nǹkan tá a tún fẹ́ sọ fún àwọn tó máa yìnbọn yẹn mo gbọ́ sórí yẹn pé àwọn kan yìnbọn lù nígbà tó fẹ́ lọ rẹ́sù àwọn tíṣà yẹn ṣé ẹni tó yìnbọn yẹn kò ní fọwọ́ ẹ̀yẹ ṣe nǹkan rere láyé. Grandma ti fàájà dáa grandma ti fàájà o. nǹkan rere ṣe láyé because tó bá jẹ́ pé wọ́n gbà wá sílẹ̀ lóko ẹrú wọn ò ní ta wọ́n sọ́tọ̀ gbogbo ẹ̀mí ọmọ ẹ̀mí má sọ pé ẹ̀mí Ìgbòho àwọn tó gbowó ẹ̀mí owó yẹn ló máa pa wọ́n fún ọ̀dẹ̀ ní owó yẹn ṣe nǹkan rere láyé gbogbo àtọ́ bá ti gbógun ti Ìgbòho ogun ayé ogun ọ̀run á kọjú. faragbọ́ta wọ́n gbà fún afaragbọ́fà àwọn fúnra wọn ló máa ṣera wọn kò sẹ́ni tó máa ṣe àwọn ló máa ṣera wọn wọ́n ikọ̀ Ìgbòho náà máa kékékékéké tó máa forí lagi tó máa lọ́ọ́ gì transformer bó ṣe máa rí nìyẹn kò ṣe mọ̀ mí káre ọmọ dáadáa bí ṣùgbọ́n kan ń wọ ẹni inú mi kan ó tún fáìn sí ni ó tún fáìn sí ni ayé lè ń gbé ọmọ dáadáa ọmọ tó ń ṣe ọmọ tó ga ọmọ tó jù wọ́n lọ ẹgbẹ́ máa ní gọ́ọ̀mẹ̀sì ṣe àwọn ìyá Yorùbá wù yìí ọ̀rọ̀ wọn ti sún mi ọmọ wọn fàájà grandma wọlé wọ́n dẹ̀ fa sójà grandma lórí pàtàwọ́ pọ̀ ní ìṣà grandma lórí iṣẹ́ wọ́n dẹ̀ fa sójà ìyàwó ẹ bá jẹ́ ní ìṣẹ̀má múra àti sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ o ẹ bá wa gbọ́ sókè bàbá mi ẹ̀ ní dààmú o grandma ti fa sójà múra lọ́wọ́ bàbá mi ẹ̀ ní dààmú. Ọlọ́run máa fún yín ṣe o. Ọlọ́run máa bá wa ṣe àṣẹ Èdùmàrè o. Ẹ kú iṣẹ́ náà. Ẹ ṣeun àdúpẹ́. Ẹ fẹ́ kẹ́ ẹ bá wa mójútó ọ̀rọ̀ Islamic ìfẹ́fẹ́ wọn tí wọ́n ti ní wọ́n fẹ́ sọ Ọ̀yọ́ ṣètìdà. Wọ́n ń ṣàwàdà ni sà. Àwàdà wọn ló le ṣẹ̀ríà níbo nílẹ̀ Yorùbá. Wọ́n ń ṣàwàdà ni àwàdà wọn le ni sà. Kò sínú constitution wa. Kò sínú òfin Nàìjíríà àwọn tó wù náà ṣe yẹn tó kò wáyé tó dì mà ṣé ń gbọ́ mi mà. Bẹ́ẹ̀ ni sà. Kí lorúkọ wèrè tìbí tó ń sá káàkiri. Wèrè wo. Ṣé ẹ̀dọ́dọ́ sí àwọn tó ń ṣọ́ gba wèrè ọdún ti sílẹ̀kùn ọtí tí mo kọ́kọ́ wẹ́ dání ni à ń gbọ́ bèrè owó nù wọn èwo ló escape ẹ jẹ́ ká mọ̀ tà. ẹ kú iṣẹ́. à ń gbọ́ yín sà láti à ń gbọ́ yín. mo rò pé tí wọ́n gbé police report táwọn sẹ̀rí àwa fẹ́ dá wa padà sẹ́yìn. Wọ́n ní wọn ò fẹ́ police kí ló pè náà police kí ni Tinubu fẹ́ ṣe. Kan lọ máa mójútó ra wọn kán mọ́ fìyẹn dá police state police kán mọ́ fìyẹn dá state police tiwa dúró. Àwọn náà ṣe sẹ̀ríà kan lọ mọ́ iyan ọlọ́pàá tiwọn lọ́dọ̀ wọn kan tó má dá sí tiwa. Ọlọ́run á máa ń lọ́wọ́. Àṣẹ Èdùmàrè. Ẹ kú iṣẹ́. Ẹ ṣeun sà. First president ọkọ̀ pè wọlé grandma wọn fàájà second one grandpa àwọn náà tún fàájà but àwọn grandma àti grandpa bábà fàájà kí làwọn ọ̀dọ́ máa ṣe ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ kábíyèsí ọ̀nì àní mò ń bínú lọ́wọ́ ni. Ó yẹ ẹ̀fà ẹ̀fà Mr. fàájà nínú. Ó yẹ ẹ̀fà. Ayé náà gbé abẹ mi. Bàbá mi ìyá mi ẹ̀ ní dáàmú sí dáadáa lẹ́wà. Ọmọ tó sọ. Ẹnìkan ní ìwọ̀n pé ga báyìí o. Ọmọ tó díjú. Ẹ̀lẹ̀ tó wà. Ẹ̀lẹ̀ tó jẹ̀lẹ̀ lọ. Ẹ ṣe ìyá mi ẹ ṣe mo dúpẹ́.
ẹ bá wa wá fídíò bíi tí ìdààmú àdámù tó ti lọ sí Ifẹ̀ ibi tí Gani Adams ti lọ sí Ilé Ifẹ̀ tó lọ ń sọ tátá tó ń sọ tútù ṣẹ̀ṣẹ̀ máa ti lásán. irú àwọn fáǹsì wo ni ilé ìgbà ìtòwé Ọlọ́run. ẹ̀tọ́ bá wa pé nǹkan kékeré tó sọ ń bẹ̀ kẹ wá fi pé. àwọn fàájà ti dé ó ti sọ yín lórúkọ wọn àwọn fàájà ti dé ó. àní ṣẹ̀ṣì ní fídíò yẹn. ẹni spirit náà yá mi ò fẹ́ èèyàn gbọ́ yín o tó bá ti di pé ẹ tẹ́ wa lórí TikTok ẹ tẹ́ wa lórí YouTube àti Facebook ẹ̀jẹ̀ ṣe bá wa gbọ́ nǹkan tí yàrá yìí fẹ́ tó bá ti di pé àwọn èèyàn ti máa mi evangelist ẹ jọ tó bá ti sọ̀rọ̀ lórí TikTok tẹ́ bá ti gbé jẹ́ ká máa mọ̀ torí Ọlọ́run àfọlọ́run bá bẹ̀rẹ̀ no ẹ mọ̀ pé TikTok wa mo bá fẹ́ káwọn èèyàn fẹ́ kan pè sórí kí lórúkọ ẹ̀ má fẹ́ káwọn èèyàn pè sórí fóònù ọ̀la gan bí ẹ máa lọ ra kí lórúkọ ẹ̀ ẹ sáré gbé kọ́ọ̀lù yìí TikTok wa wọ́n ti gbọ́wọ́ lè àmọ́ tó ń ṣe sí i. fídíò yẹn ló lọ́kàn ẹ rí ẹ̀kọ́ jáde ń bẹ̀. à ń gbọ́ yín. hello. hello. à ń gbọ́ yín. ẹ kú ọjọ́ bí ẹ ṣe o. ẹ ṣeun gan sa mo dúpẹ́ bàbá mi. ẹ ṣọ̀pọ̀ ọdún láyé. àṣẹ ìdùnnú rẹ. gbogbo nǹkan tẹ́ẹ̀ náà ń ṣe à ń rí gbogbo ipa tẹ́ẹ̀ tó lórí ọ̀rọ̀ Yorùbá yìí. iṣẹ́ ìgbẹ́jì honestly. In fact ẹ̀yin gan gbébọn ìgbàdà. jánu lè mi ló ṣe jagun. ẹ̀yin gan ṣiṣẹ́ ṣiṣẹ́ gidi. jánu àdínì. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ ìsà. mo ní gbébọn gbédà gbébọn kan ṣùgbọ́n ọ̀rọ̀ ẹni gan búlẹ̀tì ó ń ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe. so Ọlọ́run náà á ràn yín lọ́wọ́. àṣẹ. gbogbo nǹkan tẹ́ ń ṣe náà láti gbogbo ẹ̀ lórí gbogbo ẹ̀ ló dẹ̀ lórí lọ́dọ̀ Ọlọ́run ọba náà ò ní kọ̀ yìí àwọn èèyàn ní kọ̀ yìí lágbára Olódùmarè. àṣẹ. àwọn nǹkan tá a rí nípa àwọn tó ń dálẹ̀ yìí in fact it's a great development àwọn tí wọ́n tú sílẹ̀ láwọn nígbèkọ̀ àwọn agbésùnmọ̀ mi àdúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì àdúpẹ́ gbogbo àwọn tó ń lépa gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ àdúpẹ́ lọ́wọ́. nǹkan tí bàbá wa ṣe bàbá wa Ọọ̀ni Ọọ̀ni is a great man. Ọọ̀ni is a great man. Ọọ̀ni is a great man because nǹkan tó ṣe yìí ó ti pe gbogbo àwọn Yorùbá olówó yẹn àwọn tó máa kó nǹkan lẹ̀ ó ti pe wọn lẹ́jọ́ ńsìn àti wo ikú táwọn yẹn fẹ́ pa because ó ti ṣíwájú sí ó ti ṣòpin òun number one Nàìjíríà Yorùbá ọmọ Yorùbá ni olórí Yorùbá ni olórí jáde ṣiṣẹ́ olórí àwọn èèyàn bó náà ti ṣe gangan ni wọ́n ṣe ṣe yẹn wọ́n ti ṣíwájú àwọn tó kù sí wọ́n láti join káwọn náà bá ti ní full force ní support àwọn èrò ẹkùn lọ́wọ́ gbogbo àwọn olórí burúkú tó ń dààmú wa tó ń gbógun ti wa tó ń ṣe oríṣiríṣi àkápá wọn. bẹ́ẹ̀ni. bàbá wọn lè ra equipment tó dáa ìbọn AK-40 pàápàá AK-49. AK-40 ogun ti dé AK-40 báwo. tọ́ba náà bá rí ìbọn náà máa ta ni tọ́ba bá rí àwọn ìwà ẹ wo bọ́ọ̀lù tó ṣe lẹ́nu tó sì kó tí wọ́n sì tó wọ́n sì gbòòrò ṣé kò reduce gbogbo àwọn tension táwọn ó ṣe kó fún wa. bẹ́ẹ̀ni. wọ́n sọ gbogbo anybody tó bá ń gbogbo àwọn àfáà tó ń pariwo ṣàríà gbogbo ẹ̀dá àwọn ọmọ Ọ̀ṣun mọ́ Ìbàdàn tó ń ṣe gbogbo kíni a máa gbé wọn wọ́n máa gbé gbogbo wọn kán nà wọ́n lọ́kọ̀ọ́ká wọn kán nà gbogbo wọn. fàájà la wà lẹ́yìn. àwọn gan ni problem Yorùbá wọn ṣàríà yẹn iṣẹ́ ṣàríà gidi làwọn fẹ́ practice ibi lọ́ọ́ fi ń practice ṣàríà not àwọn mélòó lọ benefit mélòó ló jẹ́ fún àwọn ará northerners àwọn ibẹ̀ ni àwọn tó pọ̀ jù náà jẹ́ ibẹ̀ náà wà ṣàríà nìyẹn àwọn tó ń kó wọn jẹ àwọn tó ń kó wọn jíjẹ wọn ní kan ṣe fún wọn ṣàríà ó yẹ wọn lẹ̀ ṣàríà ògùn wọn tó wọ́n kàn fẹ́ fi kí nìyẹn wọ́n fẹ́ fi bọ́ fún wa. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ṣàríà yẹn wọ́n fẹ́ fi bọ́ fún wa ní wọ́n kàn fẹ́ fi gbalẹ̀. wọ́n fẹ́ fi gbalẹ̀ wa ni. kò sí ìkọ̀kọ̀ tó ń dé nípa ṣàríà yẹn ríbu gan ó ti káwọn èèyàn kan ṣe wọ́n máa pọ̀ sí Islam
pẹ̀lú ṣàrí àìrọ̀ ìrọ̀lọ́jọ́ ń fún wa tó ọlọ́run bá tún àrùn wa lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì bàbá wa olódòdẹ bàbá Tinubu. àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmbá. akin tó ń pè ní akin ní bàbá Tinubu akin ó lè tó àdọ́run akin lọ́dọ̀ àwọn tó bá akin lò akin ni ọmọ tó mú Ìgbòho náà akin ni aṣọkùnrin ẹni mímọ̀ náà àwọn tó wà lẹ́yìn bàbá yẹn náà akin ni wọ́n táwọn bá ṣe nǹkan tí bàbá yẹn ọba ṣe nǹkan tó ń ṣe lọ́wọ́ yìí àwọn wo ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ni àwọn olùfẹ́ yọ ọkọ̀ olùgbé láì direction a mọ̀ pé nǹkan tí ìlú yẹn ọ̀rọ̀ gbọ́n sùn àwọn èèyàn pariwo bẹ́ẹ̀ àti rí indication kan ti ṣẹlẹ̀ sí tó sọ ní àná àti ẹ̀ta lórí àwọn gọ́ọ̀mù rẹ̀ ló ń bọ́ sí airport náà ó ti meant well honestly àwọn yẹn meant well kò lè bọ́ sí gbogbo yín state tó lọ́ máa ṣe gbogbo state àwọn owó tó ń kó wá fún ọ̀sẹ̀ gọ́ọ̀mù nígbà tó ń kó ẹ̀ tó ń ti wọ́n gbà ṣiṣẹ́ wọn kọ́ lé iṣẹ́ wọn bọ́ sínú gbó kọlọ mú bí 5 billion lápò ara wọn kọlọ dálẹ̀ ìdúgbò ọmọ tó máa kọ́ ilé sílẹ̀ fún ọ̀yọ́ lè jẹun kàpẹ́ntà jẹun lẹ́sìtà jẹun àwọn tó kù jẹun wá jẹun wá ṣe oríṣiríṣi wá pé gbogbo resources jẹun wá pé káàkiri fáwọn èèyàn ilé tó tún pọ̀ gan wá fi ṣe mortgage fáwọn èèyàn that's how to raise how to populate the system how to make resources come provide resources fáwọn èèyàn so government president ò ní ṣe gbogbo yẹn ó ti ṣe kọ́tọ́ yẹ kó ṣe policy oríṣiríṣi ṣètò wà tó ti tó wà in place fún ọlọ́run ọba ló parí bàbá yẹn kò ní ìfọdọ́ máa ṣe bàbá yẹn second time rẹ̀ ọlọ́run á jẹ́ kó débẹ̀ gbogbo táwọn fẹ́ táwọn Yorùbá táwọn fẹ́ àárín gbogbo àti rí àtọ̀ tí ìlú bá ti sinmi kí peace bá ti wà tí peace bá ti wà tí stability wà everybody máa lè ṣiṣẹ́. tranquility bá ti wà tí everybody wà tí peace bá ti wà tí everything bá ti wà àwọn ìlú á máa develop fúnra ìlú tó bá ń fèsì wọ̀ wọ́n di develop ìlú tó ń fèsì wọ̀ di develop. bẹ́ẹ̀ so ọlọ́run wa ló parí pa fún tó bá mú ìlànà tó járí ilẹ̀ bàbá yìí. ọ̀dà ẹ ṣe ń lọ bàbá wa kàtún gbé pẹ̀lú ẹ ṣe kàn thank you so much sir. thank you. ṣé rí ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àkànbí ọmọdédé sílẹ̀ ìjàmà ní pàtì security èmi appreciate wọn o ẹ bá dẹ̀ appreciate nǹkan tó bàbá wa yìí náà sọ ẹ kà gbé kọ ìyá mi ẹ̀ ní dáhùn. ẹ kú ètò ẹ kú iṣẹ́ àjọ ń ṣe ni a kú oríire ẹ kú oríire tọjọ́ bí yín mo pè yín ní ìjẹta. ẹ wo ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú gbogbo ẹ tó pè mí tí mi gbé kọ lẹ ṣe ẹ má bínú ẹ jẹ. ẹ wo nǹkan méjì ló ṣẹlẹ̀ lánàá àkọ́kọ́ náà a dúpẹ́ lórí àwọn tọ́lọ́run jẹ́ kán rúlà tí wọ́n padà dé láti inú igbó. àwọn èèyàn 176 ní Kwara. a dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu a dúpẹ́ lọ́wọ́ alálẹ̀ ilẹ̀ Yorùbá a sì dúpẹ́ fún àtìlẹ́yìn. ṣẹ́wárí tó tún ṣẹlẹ̀ lánàá fíìmù tá a wò lánàá ní Ilé Ifẹ̀ kò ń ṣe lásán o. ẹ má fà sójà ẹ má fà sójà ọ̀tẹ̀lẹ́fẹ́ gbé wọlé èwo ni fíìmù tẹ wo. èmi ò fẹ́ ọ̀tẹ̀ lẹ́fẹ́ ṣe ọ̀tẹ̀ ìyá ṣé ọ̀tẹ̀ kan ló fẹ́ ṣe ẹ̀yin èèyàn mi ṣé ọ̀tẹ̀ kan ló fẹ́ ṣe ọ̀tẹ̀ lẹ́fẹ́ ṣe yẹ bẹ̀rẹ̀. ẹ̀yin lẹ fa kùrù náà fagbó ẹ̀yin lẹ sọ̀kò sórù lé o ó di dandan ká ẹ gbọ́ wò yé lé. ẹ wo Yorùbá wuyì a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. a dúpẹ́. n tó ṣẹlẹ̀ lánàá yẹn àfihàn wípé Yorùbá ti jẹrí. n tó mú olórí aládé gbogbo tó fi gbogbo ara abẹ́ẹ̀mọ̀ wípé gbogbo ara ló jù sínú ìwọ̀ ẹ̀kún. Gbogbo ara ẹ̀ ló jù sínú ìrù ẹkùn ó wá ku ẹni tó fẹ́ tẹ̀rù ẹkùn mọ́lẹ̀. wọ́n ti bẹ̀rẹ̀ ìwé ẹkùn bẹ lóde ẹ̀rù àwa mọ́. kò sí Fúlàní kan tó máa wo fíìmù àná yẹn tó máa wo ohun tó ṣẹlẹ̀ yẹn tí kò ní tún ẹrù ẹ̀ jì. kò sí ọgbọ́n ẹ̀ ọkàn wọn máa mì àpẹẹrẹ la fi hàn wọ́n lánàá yìí. Kán múra èmi mọ̀ wípé olórí wọn ti máa fà wọ́n sẹ́yìn wípé no go area Yorùbá mọ́ báyìí. ṣé irú ohun tí Sunday tọ́lọ́run sọdọ̀ Sunday Igboho dà nísìn ṣé lẹ́nìkan wá máa fapá jánu
lẹ́nìkan wá máa fapá jánu ní aṣọ pé níbo ló fẹ́ rù gbà àbí onítọ̀hún gan kó lọ kó sábẹ́ àpáta kó mọ́ jáde mọ́ ó lọ kó sábẹ́ àpáta kó má yọrí mọ́ ó kù ojú ayé ló kù tí wọ́n ń ṣe nísìnyí nǹkan ti bà wọ́n jìnnà gbogbo ọ̀tá Yorùbá wọn ò ní ríbi rúlà lágbára Ọlọ́run wọn ò ní ríbi rúlà a ti jẹ́rí mọ́ wọn lọ́wọ́ o ọpẹ́ ni fọ́lọ́run oorun tí mo sùn lánàá mi ìsunrú ẹ̀ rí mọ́jú yìí kí n tó dìde gan èmi tó jẹ́ pé before 6 máa ti dìde aago 9 kọjá mo yìí wà lórí bẹ́ẹ̀dì ọpẹ́ ni fọ́lọ́run o Sunday Igboho o ò ní kú láéláéláéláé irú ẹkùn o ò ní kú láéláéláéláé Yorùbá wuyì ibi tẹ́ ẹnu wa tó gbé wa tó ẹnu ẹ ibi tó gbé wa dé rè ẹ tún tẹ̀síwájú ó yá ẹ tún tẹ̀síwájú ẹ máa bá wa pariwo fún bàbá Tinubu Ìgbónà à ń fẹ́ Ìgbónà state à ń fẹ́ Ìgbómìnà state ẹ jẹ́ ká tún máa pariwo ariwo ẹ òun ló débi tó dé yìí o ariwo ẹ ló débi tó dé yìí ò ní pariwo lásán pẹ̀lú ògo Ọlọ́run ìgbà tí ilẹ̀ Yorùbá bá tòrò tán wọn ò ní wá ẹ ti tọmọtọmọ wọn ò ní wá ẹ ti tọkọtọkọ tẹbí tara ẹ ní ṣàìsàn ẹ ní dààmú pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹni tó mo ti ta tán délẹ̀ fún Ìgbòho òòṣà irúnmọlẹ̀ tiwa mo ti ta tán délẹ̀ fún o tòru tọ̀gànjọ́ èmi pẹ̀lú ẹni nínú ẹ̀mí pẹ̀lú ògo Ọlọ́run Ìgbòho òòṣà ò ní kú láíláí ó tiẹ̀ lè kú mọ́ ó ti dìtàn Ìgbòho òòṣà ó ti dìtàn ó ti dìtàn ìtàn táwọn ará wájú gan tí wọ́n ṣe ó ti ṣe bàbá Awólọ́wọ̀ tá à ń pariwo látijọ́ yìí kò ṣe tí Ìgbòho òòṣà ṣe kò ṣe ọpẹ́ ni fọ́lọ́run mo dúpẹ́ mo bára mi yọ̀ èmi náà bára mi yọ̀ ẹ̀yin kan bára mi yọ̀ mo kíra mi kú oríire o pé irú tó ń ṣẹlẹ̀ yìí ó ṣojú ẹ̀mí mi. Bíbélì sọ wípé ìbùkún ni ìbùkún ni fún ojú tó ń rí ohun tí àwa ń rí gbogbo ohun tá à ń rí yìí ìbùkún ni fún wa o ìbùkún ni fún wa ìrọ̀rùn dẹ̀ ni fún wa ìrọ̀rùn tó wá délẹ̀ Yorùbá yìí kò ní padà á máa tẹ̀síwájú ni ẹ̀yin alálẹ̀ ẹ ṣeun o mo gbára yílẹ̀ fún yín o ẹ̀yin alálẹ̀ ẹ ṣeun o ẹ̀yin rúnmalẹ̀ ẹ ṣeun o mo dúpẹ́ fórí tèmi náà o mi náà dúpẹ́ fórí mi o ẹ̀yin náà dúpẹ́ sí yín o ẹ ṣe máa ń ẹ ṣe jùlọ ṣe rí alábòsí ni Yorùbá wí fans ìyá ẹ̀ láwọn wo fíìmù lánàá ṣé fíìmù náà lọ ṣe ní ààfin Ọ̀ọ̀ni wọn láwọn wo fíìmù ṣé fíìmù náà lọ ṣe Yorùbá wí fans àbòtí bóyá ga lélẹ́yìí wọ́n wá sọ lọ́wọ́ ìyá Fúsá náà àwọn náà ti máa sọ pé the film too sweet which film ló too sweet ìyá Fúsá which film ló sweet Yorùbá wí fans àbòtí ó ti ní ìyẹ́ ó wò báyìí mo fẹ́ sáré ṣe èké kábíyèsí Ọ̀ọ̀ni fún yín ṣe mọ̀ pé láti bí ọ̀sẹ̀ kan nísìn ẹjọ́ mo gbé pẹ̀lú ẹ ní sùúrù ìyàwó o láti bí ọ̀sẹ̀ kan nísìn ṣe mọ̀ wípé mo sọ fún yín pé gbogbo wa a ti wá sáyé rí wípé ayé ta wá yẹn ó dàbí gbogbo wa la ta ilẹ̀ òòṣà ẹ tó bá wà on film fídíò mi láti last week ẹ pé mo sọ fún yín before my birthday wípé ilẹ̀ tí gbogbo wa tà mo sọ pé bàbá Tinubu ló ta ilẹ̀ Sunday Igboho ló lọ mú kọ́sítọ́mà wá Yorùbá Wuyì ló kọ rìsíìtì ẹ̀yin fásitì Yorùbá Wuyì gbogbo ilẹ̀ gbowó ń bẹ̀ tẹ́bí ẹni tó fowó ti ra gálà láyé ìgbà yẹn ta wá nígbà yẹn mo ń sọ fún gbogbo yín tàbí wọn kò tọ́ ni sọ lánàá Ọ̀ọ̀ni láwọn ti wá rí wọn níṣẹ́ táwọn ò parí làwọn wá ṣe ń sìn ó dàbí pé ṣé Ọ̀ọ̀ni ò ní wo fídíò ṣé àwọn ọmọ ilé ìfẹ́ wọn ti bí ó dàbí ẹni pé àkáǹtì Ọ̀ọ̀ni la gbowó tí ń gbà yẹn gbogbo akọjọ tálẹ̀ Yorùbá á padà wá ni by fire by force we must work together and save Yorùbá land gbogbo wa tátàlẹ̀ òòṣà tátàlẹ̀ ilẹ̀ Yorùbá láyé ta kọ́kọ́ wá Ọ̀ọ̀ni náà sọ lánàá
wọ́n ní iṣẹ́ táwọn ò parí làwọn padà wá ṣe ẹ̀dẹ̀ pé mo tún sọ fún yín tipẹ́tipẹ́ pé gbogbo ẹni tẹ̀wọ̀n Yorùbáwùyí fàǹsì àti Yorùbáwùyí àti Tinubu àti Sunday Igboho mo tó mú Sunday Igboho tó fi gbogbo nǹkan tó níyẹn kalẹ̀ tó wá wọnú gbó ẹ mọ̀ wípé gbèsè tó ń tàbí kújẹ ló wá san ọ̀dún náà àwọn ti wá sáyé rí ṣé táwọn ò parí bí àgbà wọn pè ọ ní pé ó yá o bóyá Abdul Fatai ló ń jẹ́ ń gbàyà bí Abdul Ramoni bóyá tó pé yìí nígbà ilẹ̀ Yorùbá yìí ẹ̀ mọ̀ gbé lọ ní abùsìlámù wọ́n lọ báyìí kọ̀ra ó yá àwọn alálẹ̀ ẹni ó yá lọ kó lọ jẹ òní ẹ lọ gbalẹ̀ Yorùbá padà gbogbo ẹ̀yin tẹ́ ẹ talẹ̀ Babátúndé lórúkọ mi ní ṣàyẹ ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ talẹ̀ òòṣà èmi àti a gbọ́dọ̀ work together láti gba ilẹ̀ tààtà nígbà tá a kọ́kọ́ wá sáyé a gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ láti gba pàdé bá gbóhùn sókè lórí fóònù tẹ bá ti sọ pé ẹ̀ta lẹ́ ń bẹ̀rẹ̀ tí bá mú yín sọ́wọ́ ẹ bá gbóhùn sókè lórí fóònù jàre. ẹ lọ tí ẹjọ ṣé blood pressure yọ fún ráìsì lánàá ṣá lọ́wọ́ àwọn múvì o blood pàtì wọ́n ní olóyè wa nà ṣé series 4 10 kan la wà ní. èmi ò mọ series tẹ wà àwọn ṣàpò ọ̀nà sọ́dọ̀ ọ̀ní. mo series ta wà ìjọba àwọn blood pressure àwọn èèyàn kan ṣé blood pressure wọn wà. àwọn èwo. ẹ mà wọn tàn sọ àbẹjáde pọ̀ jù. ẹ mà wọn tàn sọ àwọn Gàníyà bí a blood pressure ó kú tí blood pressure bá rẹ̀ tọ́jà lọ sórí hospital kan lọ gba blood pressure gbó. ikú ló máa ń dé o ikú ní jẹ̀rìírú máa ń gbà o. kábíyèsí Ọ̀ọ̀ni of Ifẹ̀. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ẹ má ṣe fàájà ẹ má fa àwọn kan jẹ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ kábíyèsí. bọ́lá tó bẹ̀rẹ̀ ìjọba ọjọ́ ti bàbá tó bẹ̀rẹ̀ fàájà ìjà káàárọ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ fàájà sórí Ọlọ́run kí ló dé. ẹ má bínú ẹ má nà mí ẹ má fà á nìṣe. happy birthday birthday bí ó lè tì mí July 30 náà ní birthday mi náà happy birthday birthday àǹtí. ẹ kú ọjọ́ papọ̀. sọ ọ̀rọ̀ káàntó lọ ẹjọ́ kábíyèsí ẹ ṣe gan inú mi àti tẹ bá gbọ́ bínú mi ṣe jù nípa bàbá wa ti wà lẹ́yìn wá sí ó yẹ olóyè o olóyè ọmọlẹ ara wọn Ọlọ́run ní jẹ́ kó jẹ́ mọ̀lẹ ara wọn olóyè mọ̀lẹ ara wọn àjọ pẹ̀sẹ̀ bá ti fáwọn ọ̀kan lánàá sọ̀rọ̀ o. ní ẹ má sọ̀rọ̀ náà ṣé mo ní ẹ má sọ̀rọ̀ ni. mo mọ̀ wọ́n tí mo mọ̀ ìyẹn tí ń sọ lọ́bẹ̀lẹ̀ mo mọ̀ ní àwọn ọmọ pamọ́ra. àwọn ọmọ àlébó lọ́wà ojú wọn ti já àròyé olóyè o àwọn so happy inú mi dùn lánàá ọ̀dọ̀ inú mi dùn àwọn kan tó ní kọ́ lọ wá $1 billion àìní $1 billion dábẹ́. ó dàbọ̀ àǹtí máa tún máa wò ní. ó dáa ṣe mú nítorí ìyá yìí wàhálà wọn pọ̀ Ọlọ́run bá mọ ọ̀rẹ́ mi dẹ̀ ni wọ́n àmọ́ wàhálà wọn ó pọ̀ ẹ ká máa gbọ́ ọ̀nì lọ. Adéṣẹ́ Ọ̀ọ̀ni o Adéyẹyẹ Ògúnwùsì. Ẹ bá gbọ́ òkè. Ẹ kú ọdún lọ́dún lọ́sì. Ọdún nìyẹn o. Ọlọ́run níjó bàjẹ́ fún mi. Àṣẹ. Báwo lẹ ṣe ránà sí o? Báwo lẹ ṣe ránà sí lọ́dọ̀ tí yín bẹ̀rẹ̀ bó lànà? Ẹ̀nà tẹ bá ń gbọ́ àná kọjá bẹ́ẹ̀. Ó kọjá nǹkan ta lérò gan. Nǹkan tí a sọ fún àwọn bàbá wa. Ẹ rí i pé ariwo tá à ń pa látijọ́ yẹn yín bàbá wa ẹ dìde ẹ má jẹ́ kó wọ́ọ̀sì tó báyìí. A dẹ̀ dúpẹ́ níbi tó tún ti wá bẹ̀rẹ̀ wípé àti ibi tá a ti fẹ́ kó bẹ̀rẹ̀ gan ló ti bẹ̀rẹ̀ yìí. Ọlọ́run ìwà ní jẹ́ kó bàjẹ́. Bàbá wa Ọlọ́run tó ti fi yín ṣolórí kò ní sọ yín dèrò ẹ̀yìn. Ẹ rí i pé ibi tí bàbá yẹn ibi tó wú mi lórí nínú gbogbo ọ̀rọ̀ yẹn ibi tí bàbá ti bẹ̀rẹ̀ ọ̀fọ̀. Wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀fọ̀ yìí pé Sunday ó ti pa ìtàn ẹ jẹ́ ń bá dé ládé kí n sọ́dọ̀ tọ́lé ni pé
gbogbo tó ń sọ yìí irọ́ òótọ́ ni kí ló wá ló tún kó àwa Yorùbá ẹ jẹ́ ká parapọ̀ ló kù. Olóyè tún wá ṣe kankan lánàá yẹn olóyè tún wá ní wípé a máa fún gbogbo àwọn bàbá yìí ní lẹ́tà wọ́n gbọ́dọ̀ ṣe mítìnì. Ada fún yín bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀ yẹn olóyè yìí máa yóò kì í ṣe èèyàn mọ́ o. Kò ń ṣèyàn wà láìtàláì ó yẹ ká ti mọ̀ pé gbèsè tó náà tí olóyè ò parí nígbà tó kọ́kọ́ wá náà ló wá padà wá kọ̀ǹpìlìtì yìí. Gẹ́gẹ́ bí bàbá wa Ọọ̀ni náà ṣe sọ pé àwọn fẹ́ kọ̀ǹpìlìtì iṣẹ́ táwọn ò ṣe nígbà táwọn kọ́kọ́ wá ni olóyè náà fẹ́ ṣe yìí. Ó wá yẹ kí gbogbo àwa Yorùbá gbogbo ọba kí gbogbo wa fọwọ́ sọ̀pọ̀tì ẹ tún kú tọrọ ká tún kú ọpẹ́ ti tàwọn tó dé ní Kwara. Bẹ́ẹ̀ni. Ọlọ́run tó jẹ́ kí ẹ̀mí wọn padà ẹ̀mí wọn sì ní tó fẹ́ ṣe láyé ni. Bẹ́ẹ̀ni oṣù mẹ́fà ní ogbó. Láti fẹ́ bá rí. Nǹkan dẹ̀ ń sọ nìyẹn pé àwọn Fúlàní yìí tó ṣe ṣe nílọrin ẹ mọ̀ pé mo máa ń tẹnu mọ́ pé Olúwo ń tó fẹ́ bílẹ̀ nílùú ó nìyẹn àwọn ọba yìí fílẹ̀ tó jẹ́ kó máa ṣe rádaràda bó ṣe ń ṣe yìí ṣé n tó ṣẹlẹ̀ sáwà tá a ti wà ní Kwara ṣé wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó kù náà ni torí kó dẹ̀ neglect ilẹ̀ Yorùbá ni ìyà bí Kwara ni mo ló gbọ́ tó kán má jẹ́ kí gan ẹ̀ tún continue wọn kán jọ nítorí Ọlọ́run kán gbogbo olóyè bá ti pè wọ́n kí gbogbo wọn gbàgbé ẹ̀. Ẹ̀yin ọba wa ẹjọ́ ẹ bá wa ṣe ẹ bá wa bẹ̀ àwọn ọba ẹ̀yin ọba wa ẹjọ́ ẹ bá ṣe papọ̀ yìí náà ẹ bá wa ṣíà ẹ̀. Wọ́n ti ẹ̀ láìsí ẹ̀ náà wọ́n ti ìyá borokini yìí ìyá borokini ìjọ tí n bá pàdé yín ní borokini ẹ wò ẹ jẹ́ ká fílẹ̀ díjọ́ yẹn àṣà pàdé lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni. Lágbára Ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ ilẹ̀ gómìnà ò ní bàjẹ́ ibi tí ọ̀nì kankan wá wà Ọlọ́run ní jó bàjẹ́ ẹ̀yin bàbá wa abẹ̀yìn dẹ̀ nǹkan sí ẹ bá wa sowọ́ pọ̀ wọ́n pa wá tó ẹ má pa wá wọ́n ti pa wá tó ẹ jọ ń torí Ọlọ́run ẹ̀yin bàbá wa Ọlọ́run kò ní bàjẹ́ fún yín o ìyá mi ẹ ṣe púpọ̀ ọdún láyé o ẹ ṣe púpọ̀ ọdún láyé o eléyìí ò ní jáṣe mọ́ lágbára Ọlọ́run lábára ìyànjú gbogbo wa náà bá wa dé ládé o ẹ ṣe ìyá mi ẹ máa gbé tó bọ̀. ẹ bá wa bẹ àwọn kábíyèsí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó lóyè Adéyẹmọ Ìgbòho aṣọ ní àná wọ́n ní gbogbo àwọn ọba pátápátá làwọn máa fún ní lẹ́tà àmọ́ wọ́n ní everybody kí wọ́n meet ní ààfin Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí o ẹjọ́ torí tó lọ́yìn bàbá wa ẹjọ́ ẹ ṣe papọ̀ èmi ti máa sọ fáwọn Yorùbáwùyí fàǹsì ṣùgbọ́n wọn ò gbà mí gbọ́ mo ní ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló máa ń lòṣò tí pọ̀ ẹ̀ máa ń dọ̀bálẹ̀ mo tábàjọ́ ń ṣe pé Yorùbá ẹni Yorùbá òkè ẹ pé gbọ́dọ̀ wà ní Yorùbá òkò yẹn mi ò fẹ́ gbọ́ lórí péjì mi Yorùbá èmi mẹ́ tó ń jẹ́ Yorùbá a lè mọ bára wa jà o ṣùgbọ́n òwe ẹ jẹ́ ká lé akátá lọ ná ká tó wá fi àbọ̀ wá bá ẹ̀dìyẹ àwọn bàbá wa náà fi sínú òwe ẹgbẹ́ òde ó ti ń di wọ́rọ̀ sí wọ́rọ̀ bọ̀ nísìn àmọ́ kan tí 2027 máa bí so everybody ti ń pawọ́ pọ̀ Sunday Igboho yìí dẹ̀kẹ̀rẹ́ iṣẹ́ tóun náà ò parí nígbà yẹn ló padà wá ṣe because eléyìí ò kì í ṣèyàn mọ́ ó ti di òrìṣà ẹ bá wa gbọ́n sókè. Màmí ó yẹ kí n kọrin fún yín ni kí n kọrin ọjọ́ ìbí fún yín. Ọlọ́jọ́ ìbí dìde kó jó ọpẹ́ ló yẹ ẹ dìde kó jó lágbára Ọlọ́run ẹ ṣe 100 ẹ ṣe 120 ẹ ṣe 140. Ọlọ́run igba ọdún kan ni. Lágbára Ọlọ́run ìfún oníṣẹ́mi fún wa Ọlọ́run á dá àwọn ọmọ yín sí. Ẹ ṣe gidi gan. Ẹ ṣe gan mo dúpẹ́. Ní kúkúrú a kú oríire wa pọ̀ gan. Oríire lọ́tún lọ́sì ni o. Oríire wa pọ̀ kò ló ń kà adúpẹ́ tàwọn tí wọ́n kó dé lá ní Kwara adúpẹ́ fọ́lọ́run adẹ̀dúpẹ́ ti bàbá olóyè Sunday Igboho ti bàbá mi Ọọ̀ni of Ifẹ̀ adúpẹ́ so adẹ̀dúpẹ́ because iṣẹ́ tó lóyè ṣe ń bẹ̀yẹn lánàá kò ń ṣiṣẹ́ kékeré ẹ rí i pé ní olóyè tó ń sọ fún kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ lánàá ń bẹ̀yẹn wípé ní wọ́n fẹ́ kí bàbá wa Ọọ̀ni kí wọ́n pe kí gbogbo lọ́balọ́ba wa pàdé lọ́dọ̀ wọn bẹ̀yẹn lánàá. Bẹ́ẹ̀ni. So ìyẹn ni mo fi máa ń sọ wípé ní Chief Sunday Igboho in fact
bàbá yẹn ò lẹ́gbẹ́ kọ́lọ̀ má gbẹ̀mí bàbá yẹn fún wa kọ́lọ̀ ń bá wa da bàbá yẹn lágbà. àṣẹ ẹ bá wa ṣàṣẹ Ọlọ́run o. kọ́lọ̀ ń bá wa da olóyè Ìgbòho kọ́lọ̀ ń bá wa da wọn lágbà kán ṣe 100 kán ṣe 120 kán ṣe 140 kẹ́mi wọ́n gùn kan kété àti gbogbo wa náà. ṣé wàá rí ẹjọ́ mà àwọn nǹkan kan wà tó kọ mí lóminú tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká ṣàkíyèsí most especially àwa ọmọ Kwara because tẹ́ bá rí gbogbo state yòókù wọ́n ṣe dáadáa but ní Kwara wa bẹ̀ yẹn Kwara state ò ṣe dáadáa rárá gbogbo bí wọ́n ṣe ń lọ sí Ọ̀ṣun lánàá yẹn mo rí gbogbo city wọn bó ṣe táyà ọ̀nà bí gbogbo every at least ó sì ṣe é rìn but ṣe rí ọ̀dọ̀ wa ní Kwara yẹn then again gbogbo àwa ọmọ Kwara á láti bu gọ́fìnà Kwara state yẹn so then gbogbo àwọn lawmaker gbogbo àwọn tó wà ní senate àwọn rep ní Kwara state á láti bù wọ́n so because mo rí àwọn nǹkan tí Yayi ṣe Yayi incoming governor Ogun state mo rí àwọn nǹkan tí màá yẹn ń ṣe then ó ní lady kan náà ní Kogi state. Natasha lórúkọ. mo rí nǹkan tí bẹ́ẹ̀ ni Natasha mo rí nǹkan tí woman yẹn náà ń ṣe ẹ jọ gbogbo àwọn lawmaker títí wa at least ẹ wo nǹkan tí Yayi ń ṣe náà ẹ wo àwọn nǹkan tó fi dórí tractor. àwọn lawmaker tí wá lọ́ra fúra dè mí. ambulance lóríṣiríṣi àwọn ọmọ school bíi 700 students ni Yayi pín laptop fún HP laptop oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn ní hairdresser ó fún wọn ní dryer àwọn fashion designer ó fún wọn ní machine tó máa fi ránṣọ oríṣiríṣi employment ó ṣe nǹkan tó wúyàn lórí tó yẹ pé ní àwọn lọ́gbẹ̀ẹ́ka ti wà ní Kwara kí náà sí ìbọn náà kọ́ wa sí. àní wọn lọ ra fúra àti nùnù. so aláti bu àwọn pípù yẹn so àti tẹ́bá in fact Ọlọ́run á ṣe nínú ọ̀nà bàbá yẹn kọ́ bẹ̀rẹ̀ rí jọ́nà kọ́ fún wa ní ẹgbẹ́ because gbogbo òṣì táwọn àwọn àdẹ̀nífẹ́ táwọn Fúlàní yẹn máa jẹ kọ́ máa jẹ gọ́vnà lẹ́wà lórí mọ́ ní Kwara state ànífẹ́ káwọn Fúlàní máa jẹ gọ́vnà lẹ́wà lórí mọ́ ní Kwara state yẹn enough is enough gbogbo àwọn ọmọ Kwara gbogbo wa táwa bíbá yìí gan gbogbo wa bọ̀ wálé wa tẹ̀ka láti yan Yorùbá tó máa lead wa ní Kwara state ní odò Ọya bẹ́ẹ̀ ni láti yan Yorùbá ló máa lead wa we don't want any Fulani anymore kó máa lead wa ní níbẹ̀ ni as a governor in odò Ọya state we don't want it láti fi òpin sí láti fòpin sí àwọn olóòrùn gbogbo wa wọ́n máa kọ́ wa mùsùlùmí làwa náà wọ́n máa kọ́ wa wọ́n máa lọ sí àjì kò sí improvement kankan ní Kwara ń bẹ̀rẹ̀. àwọn olóòrùn tí wọ́n ń Kwara àdùjọ́ náà ń lépa àdùjọ́ náà ń lépa ẹ jẹ́ ìrànbá wa kọ́kọ́ dọ́pọ̀ lọ lórí. àníṣayé wa náà kátàkátà lọ sọ̀rọ̀. ẹ ṣe ń gan jàre. àwọn olóòrùn tí wọ́n ní Kwara state àdùjọ́ náà ń lépa wọ́n fẹ́ lọ àdùjọ́ náà làwọn olórí wa ní Kwara state ń lépa wọn tí wọ́n náà ṣe wọn kan tó security wọn ń jáwọ́ èèyàn gbé àwọn wèrè fẹ́ lọ sádùjọ́ náà ẹ kú kẹ́ máa lọ nà àbúta ló dá yín dúró ẹ bá sòkè àdùjọ́ náà slate ẹ bá gbọ́ òsòkè àti gbé kọ́. ọlọ́jọ́ òbí bọ́ ságbó ìjọyà Yorùbá wùwì tètè bọ́ ságbó jàre àṣẹ ìsàmọ́dún o. àṣẹ. ẹ̀mí yín á gùn ẹ̀ ní sọkún ọmọlẹ́ ẹ̀ sọkún orí ọkọ yín o àní wáyé ti lágbára Ọlọ́run ẹ jọ àkíyèsí kan mo fẹ́ pe àwa Yorùbá sí o ṣé ẹ mọ̀ ṣé rí tá a bá ti fẹ́ wọ Èkó láti bẹ́gà tán gbé èrè mẹ́ta sí ńgbà kan yẹn ṣé ẹ mọ̀ pé omi kan wà ń bẹ̀ ńgbà yẹn lọ́hùn omi yẹn àwọn Fúlàní lọ ṣe kára